Small doctor. Shadow. Yes, boss. Ẹ kàn lójú ni ẹ fi rí náà. Ó yẹ jẹ́ gbé yín débẹ̀. Ẹ jẹ́ mú yín débẹ̀. Ẹ jẹ́ gbé yín trabayé. Everybody má lè ṣàlàyé. Ayara já wa sí ni. Ló ṣẹlẹ̀. Guys, I don't dey tell you. If you no get reason, Alaye know they call us here. Alaye too wale now. Ó yá ṣe mọ̀ pé guy kan ti wọnú campus wa. For where? Ó pera ẹ̀ ní Kọ́lá. Alaye, so o ti gbé súnmọ́ now. Ó ti gbé súnmọ́. Yeah. Dread, you don't dey fuck up now. You don't dey fuck up. Waiting now. You don't dey do yourself. Alaye, ẹ mọ̀ pé ká lóbìnrin sóbìnrin ní ṣe mi máa gbé súnmọ́. Na so now. Ẹ̀yin guys lè ṣiṣẹ́ yìí. Na so. Okay. Na so now. Kò sí fọ̀. Má ṣiṣẹ́ lórí ẹ̀. Ó ti yé yín. Ẹ já travel. Wow. Wow. 1.2. Alaye kí ló ṣẹlẹ̀ mọ́ Adébẹ̀. Ojú ni kò. Ọmọ lè ní yóò. Àtọ́lọ́run fi wá sí yàrá. Ẹgbẹ́ ẹni dání 1.2 gig ló wọ ilé kí ló ń ṣe yín sówó lẹ́pẹ́ rí. Yorùbá tèmi jẹ́ ṣá. Ẹ ti ẹ̀dùn náà. Small doctor. Iṣẹ́ wo ló ti rí bọ̀ Kọ́lá ẹgbẹ́ yìí? Ibi ti pẹ́ díẹ̀ o. Alaye, ẹ má lọ máa gbọ́ nǹkan tẹ́lẹ̀ ń sọ jàre. Bọ̀bọ́ tá à ń sọ yóò wà nínú hostel lọ́wọ́lọ́wọ́ tó ń sùn lọ́wọ́. Kọ́lá wà nínú school wọn bí dá kó jáde because ó máa wà yálà ìyá ẹ̀ wọ́n bí ire kó jáde ó fẹ́ kú ni àbó fẹ́ lọ. Èmi bá ti ń dùn kò sí anybody tó jẹ́ kò gbọ́dọ̀ mọ́ ròyìn mi fún un èmi dread. Yàrá ìyá ẹ̀ ni àwọn jẹ́ fún un. Ajẹ́. Kí ló ṣẹlẹ̀? Já wa sí náà, já mọ́. Kí ló ṣẹlẹ̀? Ọ̀gá Adé, Kọ́lá, ọkọ̀ fẹ́ pàjẹ́ ẹ̀ ní ọ̀gbẹ́ máa ń pè yẹ́ ẹ̀ ní. Ọjà báyìí, Alaye pí ẹ̀ wá báyìí, wá báyìí, kó dúró báyìí, ọkọ̀ fẹ́ pàjẹ́ ẹ̀ dànù. Ṣé nǹkan máa ń sí ẹ? Ṣàlàyé ló ní pé kò dúró dára tó lọ́n tó lọ́n. Gàṣáàsì bẹ́yìn, kí ló ṣe orí ẹ̀? Ṣé nǹkan jẹ lórí ẹ̀? Ẹ jọ tó rọ Ọlọ́run. Ọ̀gá Adé kọ́ lórúkọ mi. Kọ́lá, òun lórúkọ tèmi. Àgbàgbé ni. Ẹ̀rẹ̀ tí wọ́n ti nìyẹn. Ṣé o ṣe ẹ̀mí dá mi dúró? Tàbí sọ wípé kì í ṣe Kọ́lá. Ókè kí lorúkọ ẹ? Sọ fún wa náà kí ló fẹ́ ká pè ẹ́ kí lorúkọ ẹ sọ fún wa. Mo ṣe Kọ́lá, òun ni kẹ́ pè mí. Ó jẹ̀bi. Gbọ́dọ̀ kí ló ń gbénu ẹ̀ gan-an? Sọ fún wa kí ló ń gbénu ẹ̀ ṣùgbọ́n ló gbénu tó ń gbénu ẹ̀ tó rò pé bóyá kò lè dapá sáwà tá a dúró yìí. Nǹkan kan gbénu mi, èṣù dẹ̀ gbénu mi, Ọlọ́run bá nǹkan ṣe ló ń gbénu mi. Wá ayú máa. Wá kí ló ṣẹlẹ̀? Ṣàlàyé ló náwó sí lórí bẹ́ẹ̀ kí ló ṣe? Oh shit, Alaye kí ni mo gbélé báyìí? Kí ló ṣẹlẹ̀? Kọ́lá, wojú mi kí n wojú ẹ, kí ló ń ṣe ẹ, kí ló gbé mi? Àwọn onígà mi lélẹ̀ àwọn ọmọ oró mi, kí ló ń ṣe ẹ? A ní kó wá join, kó róòmù ayé, kó wà pẹ̀lú ayé, kí ló ń ṣe ẹ? Kúnlé, mi ò lè jọ ẹ̀yin. Kò possible. Okay. Tó bá ní ọ̀rọ̀ mi tó fẹ́ bá mi sọ, kò lè sọ báyìí. Okay. Ó lò lè join. Mo nígbàgbọ́ pé kò sí bá jáse pé láyé tó. Ẹ̀rọ ògùn ni á jẹ́. Ẹ̀rọ ògùn ti wá ní Ọlọ́run. Ṣé wá gbọ́ mi o? Tó bá kọ̀ tó lò lè ṣe. Ní tí mo sọ fún ẹ tí máa gbọ́ lẹ́nu ẹlòmíì ikú ni. Àkọ́kọ́ nìyẹn kò dì mú. Ẹlẹ́ẹ̀kejì ọmọ gẹ́gẹ́ Bọ́lá tó ń tẹ̀lé yẹn. Tí n bá rún àti yí ẹ papọ̀. Mo fẹ́ kó delete ẹ kó nu life ẹ. Tí n bá tún wá rí yín papọ̀. Màá jẹ́ kó sùn fáwọn tó ní ẹ. Ẹ̀dọ̀. Ṣé
sórí gbogbo ilé tó ti látàárọ̀ yìí ó nídìí ẹ̀ náà ó yẹ kó wọ́n kọ́ lọ straight to the point òun tẹ́ kó jẹ́ mi báyìí tí bá get it right so gbogbo tó ń ṣe é sí just because of Bọ́lá àbí ló ń ṣe gbólé because of Bọ́lá wá gbọ́ tó bá yẹ pé kí n fi Bọ́lá lẹ̀ ló fẹ́ it can't possible and it will never possible. wèrè lélẹ̀ ṣá. aláyé kí ló ṣẹlẹ̀. ẹ fi yá ẹ lẹ. èmi mọ̀ kọ́kọ́ pé àgọ́ wa náà ló máa padà tẹ̀ díẹ̀ ẹ̀gbọ́n yìí. kí àwọn student ní ṣe ara àdá sínú. Àbọ̀dé. ó ti lọ. mi ò tí ì lọ mo kàn go through àwọn ìwé yìí náà ni. sórí báwọn student ń ṣe wọ́n kàn ń para wọn dànù ni. wọ́n yìí ń fa ìtẹ̀ pé kó join àwọn kò dẹ̀ join wọn. wọ́n dẹ̀ torí ẹ̀ pa. nítorí àwọn fi pa. wọ́n náà. bọ̀ ó yẹ kó nù dára papọ̀ mọ́ wọn. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. tí wọ́n mọ ọmọ tiẹ̀ náà wá ń school so prefer kó join àwọn court kó dáa. bọ̀ bí tí mo rò ní pé ṣé àwa nínú ọmọ lọ sílé ìwé mọ́ ni báyìí. sórí ní tèmi ń ṣe mo mọ tí mò ń ṣe torí ọpọlọ mo fi bá àwọn ọmọ mi lò ọmọ tó bá ti wọ school báyẹn máa mú lọ màá dẹ̀wẹ̀ tó wà responsible máa fàdé lọ́wọ́ kó wọn bá ń take care. good idea ni o. yes tèmi ń ṣe nìyẹn. bóyá tèmi náà máa ṣe ní ìsinmi yẹn. wọ́n á dé báwo. àwọn ojú ẹ̀ ń dẹ́ o. sà ẹ jọ mo béèrè ọmọ Tóyìn ni sà. Tóyìn kò sí lẹ́yìn. tó dé. mo fẹ́ rí fún ọ̀nà tuntun ní sà. Tóyìn. yes sà. Tóyìn wá ń school. ìgbà wo ni wọ́n ti school dé. mo lè ṣètò náà kò tí pẹ́ sà. bẹ́ẹ̀ sà. báwo ni ìgbà wo ló dóbìnrin. a lè lọ sí obìnrin náà bó ṣe lọ tàn nílé. olùtí méjì. láti ṣe ìlera wò gbogbo yẹn ó ní days lẹ́yìn ló ń gbà yẹn náà days mọ̀ sí ń lo nìyẹn sà. ok àsòkò tó ẹ tó ń jábọ̀ ni. àdìgbò jábọ̀ náà ẹ̀kọ́ tó ń lọ tàn nílé sà. ẹ lọ tàn ní sà. ọlọ ṣé ẹ̀rẹ́ tí wàá rí dárí rẹ̀ tó wà ń sọ yẹn tún kéré ó sì pọ̀ gan tó ní pé ní bá sà sẹ́ẹ̀ yìí. èwo wọn tún pè yẹn. àdáni sọ ẹ̀ dey call tattoo. ọlọ na so e go be sà. ṣé sọ̀kò ẹ̀ o lo bẹ́ẹ̀ tí ni kò tó ń jábọ̀ ni. àṣà ẹ̀mọ̀ golden days làwọn ìgbà tẹ́yìn ló rẹ̀ sà náà days abẹ́mọ̀ báwa yóò ṣe. golden days nìyẹn. bẹ́ẹ̀ ni sà ló ṣe wà ní. ìyẹn wà pa. okùn sọfẹ́ lo okùn tún wà. ó mọ tó ń ṣẹlẹ̀. tó bá sì ń kọ́ntínú láti wọ́ ọmọ yẹn wáyé báyìí máa fún àwọn pẹ́rẹ́ntì ẹ̀ níwèé wọn á kúrò nù lẹ́yìn. yes àwọn ọmọ mi ò rí báyìí wọn náà wò bó ṣe rí ṣòkòtò ẹ̀ ń jábọ́ olùtí méjì o tún ya tattoo fapá. sàbó ṣe nǹkan tó ń lò. má wàá béèrè tó yẹn bíbá ẹ mọ́ o. ẹ má bínú sábọ tó bá ti dé bá mi sọ fún pé mo gbé rẹ sá. kí n bẹ jíṣẹ́ fún un bó ṣe máa ń ra àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ń sẹ́ nìyẹn. ó dáa ó ṣe o. etí mò ń sọ gangan nìyẹn sọmọ nílé ṣòkòtò ẹ̀ tó ń jábọ́ ó tún. àwọn yìí ṣàgbọràn táyà tún ní mọ́tò ti gbàgbé fún ìyọ lẹ́sẹ̀ mọ́tò ilẹ̀ yìí máa kó síwájú ilé fún mi. ẹ ráwọn ìyàwó náà àbúrò àwọn tẹ́lẹ̀tì wọn ni mo wá gbà sínú ilé yìí abọ́ tí wọ́n fi jẹun ni wọ́n kú kalẹ̀. ẹkújọ mẹ́ta tí ìbá tiẹ̀ yẹ kó o sọ pé ó máa wá yẹ kí sí mi. ẹ wò dábì kò rí bẹ́ẹ̀ ẹ wò àwọn lẹ́jọ́ òṣùpọ̀ tó bá ń ṣe yẹn kí ní táìmù rẹ̀ mọ̀ pé a ní ẹ̀sáàmù náà bí ẹ̀gbọ́n ló kù ní mọ́ta mi mo fẹ́ sáré dọ́dọ̀ rẹ̀ ó jẹ́ àdúgbò sí ibi tó bá wọn. ẹ ò dáadé má bínú sí mi studies ló fà ẹ mọ̀ a ti ní pépà lọ náà mo wá ń bẹ lọ́wọ́ ọlọ́run lè kẹ́ ṣàṣeyọrí ẹ wá fi sùkúrù torí ìròyìn tí mò ń gbọ́ nínú mi ẹ̀wọ̀n lágbára gan-an orí gbogbo àwọn ọmọ rẹ̀. ẹ wo kò sí nǹkan ìjà rẹ dájú mọ́. ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ̀kú ní kò délé lágbára àwọn fámìlì tí ní nǹkan. wọ́n wà ọ̀dájú ní tí mi ṣe ní jẹ́ kí n tẹ̀lé wá lọ́sẹ̀ pé lánàá rẹ̀ ní ìyá gbọ́dọ̀ lọ́dọ̀ yìí. ẹ mọ̀ tí ẹ bá tuntun fojú kan yìí ọkàn yẹn tuntun máa balẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí tá à ń gbọ́ yẹn láì tí ì rí yín báyìí ọkùnrin balẹ̀ yóò jẹ́ kẹ́ ẹ jèrè iṣẹ́ tẹ̀ ń ṣe lágbára ọ̀la ẹ kú délé.
ẹ wò káwọn má bàa dílé nítorí mo rí pé ẹ ti ń jáde. ọ̀rẹ́ mi ga ti máa dúró nígbà yìí. dáàdi ẹ gba ẹ̀bùn kékeré tí mo bá yín rà wá. èmi nìkan tán. mo tún wọn sùkúl tó tún yẹ ká máa fi sọ lẹ́sẹ̀ sí. ẹ wò dáàdi ìròyìn mí ní ìjà. dáàdi oúnjẹ ọmọ ni. àwọn náà wàá jẹ oúnjẹ ọmọ lábàá wọn lọ́rùn ẹ̀ ṣàṣeyọrí. ó ṣe gan o. ẹ wò dáàdi àwọn tí wọ́n máa lọ. máa yọjú sí wíkẹ̀ndì. ẹ dárò ẹ pàtàkì. Mo lè má mi sí ìjà, mo lè má mi sí ìṣe. Ó dáa dáàdi, ó mi sí gan-an, ó dá ọ̀sà. ó yẹ kí o gba àwọn ọ̀dísì yín o. èmi nìkan tán oúnjẹ ọmọ bẹ̀rẹ̀ náà nù. Tọ́pẹ́. Yeah? Make a business plan yìí kò yé mi o. Jẹun. Make a business plan flow. All right. Okay. Take. Bó ṣe yé mi sí. As in pensing, o fẹ́ establish business. Èèyàn gbọ́dọ̀ ní owó lọ́wọ́ ná. So èèyàn dẹ̀ máa bóyá bí complain kan lè fẹ́ kọ́ rùsùn máa yẹn sì mọ̀ pé big complain ni. So èèyàn máa kọ́ complain tó máa tóbi. Èèyàn á ní excess money. So kò ní lè run down. Business yẹn ò ní lè run down. So bó ṣe yé mi sí nìyẹn. Mo náà wò dáadáa òyìnbó tó ń fi kọ́ ẹ̀yin ò jẹ́ understand ẹ̀. Bọ́lá ṣé inú ẹ̀ máa dùn tá a bá ba beauty ẹ̀ jẹ́? sọ̀rọ̀ náà ṣé wọ́n kọ́ náà bá wí. Bọ́lá òun ló ti gbọ́ yẹn sórí ìwọ Tọ́pẹ́ mo mọ̀ pé ìwọ lẹ̀ mi Bọ́lá ìwọ ni steering ayé ẹ̀ ìwọ lọ Ọlọ́run ẹ̀ àmọ́ tí kinní tó bá lọ bounce lẹ́yìn lórí tó bá padà bounce sórí both of you will be deleted no be so. na so e go be o. so Please o ẹ jọ̀ọ́ ẹ̀yin dread ni mo wà o kódà mo sọ pé kó ṣe ti dread kò dá mi lóhùn ni ẹ̀yin ni mo wà. ọ̀gbẹ́ni wo bí ó ṣe ti dread kò ṣe ti dread ṣó yẹ ẹ bó ṣe máa jẹ́ nìyẹn. ajé you go collect. ṣó ti yẹ. no story. àbúrò máa rí Lady Bọ́lá yẹn ni tí wọ́n ń da kápọ́ọ̀sì nítorí títí ẹ̀. àbẹ́lẹ̀ tó fẹ́ kúnlẹ̀ díẹ̀ dì. òun náà ni ọlọ́mọ ẹ̀kọ́ padà pàdé dì yẹn. in fact ní tí ẹ mọ nǹkan tí wọ́n rí lára Lady yẹn. ó ga wọ́n bẹ̀rẹ̀ máa padà pa ni. wọ́n ń da kápọ́ọ̀sì ibo. tí wàá pọ̀ gẹ̀gẹ̀gẹ̀ lórí kó fẹ́ kọ́ kí ló wà lára rẹ̀. problem yìí náà kí ló kàn yín pẹ̀lú ẹlẹ́jọ́ tẹ̀ ń rò ṣé nǹkan tó ń rán yín wá ṣe ń skul nìyẹn ẹ jẹ́ wá para yín dànù mo tún wá ń kíwọ́ o lè dá mi lóhùn òtẹ̀sí nígbà kó rí mi lórí ẹjẹ́ ẹlẹ́jọ́ ó ga fún yín o. ṣé wọn náà ní interest inú ẹ̀ ní kó jẹ́ ká mọ̀. Kọ́lá ó ń sọ fún mi pé gbogbo ìgbà tó bá ń pe mọ́mí ẹ̀ kò kì í pìkì kan. ṣe wọn bí kọ rárá nǹkan tó dára surprise mi jù bẹ́ẹ̀ ni pé tí bá pè wọ́n gbà mí kí wọ́n ní gbé tó bá dẹ̀ tún máa gbé kọ́ wọ́n pẹ́ àbẹ́padà the next ti máa rí báyìí owó ni aláàtì ló máa wọlé. ẹni ẹlẹ́ni. wọn tẹ̀ fẹ́ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ wọn fẹ́ mọ̀ kókó nǹkan tí mo pè wọ́n fún the next thing ṣáà ni pé aláàtì ni. Kọ́lá sá kò lè gbé kọ́ yìí mọ́mí ò ní ìròyìn kò ní nǹkan kan tán rò ní òkè orí kò ní torí pé ó fẹ́ gbádùn ni o bí o ṣe take call ẹ̀ tó o ti mọ̀ pé by the time tí call ẹ̀ bá ń wọlé a máa distract attention níbi tó bá wà lọ́wọ́. Now let me tell you ọdún méjì ló wà tó ti fi wá mú ẹ sọ́dọ̀ Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kó dàgbà mo sì mọ̀ wípé Kọ́lá àdéhùn wà. àmísà àdéhùn wà ibi tí ó wù mí kó dé lójú ẹ̀mí mi wà jù mí. àmísà kò lè gbé o. irú ìgbádùn wo gan ni wọ́n ń gbàrú tó yẹn. Kọ́lá ayé ti fẹjú mọ́mọ́ mi ẹ
ẹ̀sà ẹ̀jọ̀ ṣé ẹ lè bá mi wá àyè àbí ọ̀nà láti lè fi pàdé wọn kẹlẹ̀ bá mi kọ́kọ́ tẹ̀ máa gbé kọ́ mi ẹ bá mi bóyá kẹ bá mi bá wọn sọ̀rọ̀. mo sọ fún ẹ pé ọdún méjì ló wà tó fi drop ẹ at that time mo ti trace ẹ mi ì mọ ibi tó wà kò fi ọjọ́ kan pè mí níbo ni ẹ wà o báwo ni Kọ́lá ṣe rí o kó tiẹ̀ béèrè ẹ̀ tiẹ̀ kò fi ọjọ́ kan pè mí bàtẹ́bí dẹ̀ ti struggle mo ti ṣèwọ̀n bá tọ́lọ́ sọ pé kí n ṣe bẹ́ẹ̀ mi ò relax o mi ò relax o. mo sì tún tẹ̀síwájú mo mọ̀ pé tó bá yá n tí òye bà mọ́ ẹni wípé kò sí láyé yìí téèyàn bá lówó téèyàn bá lọ́lá tó kọ́ ilé tó ní mọ́tò tí ò bá ti fi tọmọ sí òfurufú ọjọ́ kejì ọjà gbogbo ẹ̀ lòyìnbó wá papọ̀ tí wọ́n sọ lójú kan wọ́n ní vanity upon vanity all is vanity òfo lórí òfo ọjọ́ kejì ọjà ìgbà tó bá yá tí ìyá ẹ bá lálàá tó bá pe ọ̀dọ̀fin inú ẹ̀ tó pe àrùn inú ẹ̀ táwọn méjèèjì wá pè jókòó báyìí tí wọ́n wá sọ bí ilé ayé ṣe jẹ́ fún aṣèkéde àdùgbà Kọ́lá wọ́n lè so wọ́n lè so miracle sọ̀rọ̀ yìí. Sure. Miracle is on the way. Sure, sir. Wọ́n lè so wọ́n ló lè kó wá nǹkan sára kárí kó náà. Hello. Kí ló máa ń ṣe ẹ báyìí Kọ́lá? Mo sọ fún ẹ mo ní kó wọ́n máa pè mí mọ́. Mo ní màá máa pè ẹ́. Ìlú ló fẹ́ gbà tí mi ní sẹ́ǹdì sí ẹ. Ṣó fẹ́ kó bá mi ni? Máa sẹ́ǹdì owó sí ẹ. Má pè mí. Wọ́n máa wọrí máa pè ẹ́. Ṣé wàá le tó bá yẹn? Máa pè ẹ́. Ṣó ti gbọ́? Ó ṣé bàbá, ó ṣé bàbá. Ọlọ́run máa ṣe o àmọ́ àti ẹ̀ ti dúpẹ́ àṣé kò sí nǹkan tó níbẹ̀ tí kò lópin. Tínú mi ṣe fi dùn jù ni pé ṣé pa lè bọ́ lọ́wọ́ dread. Àbí dread lọ́tún dread lósì. Ọlọ́run máa ṣe o ìfà tínú mi dùn gan. That àṣetán náà nìyẹn. Owó ti wọlé nìyẹn o. Mẹ́sẹ̀jì mọ́mí màá ní. Ohun tó ṣẹlẹ̀ ni pé kí n tó wá sí ìbàyí yẹn mo kọ́ wọn nígbà tí mo wà nínú rúùmù mi. Mo fẹ́ yẹ kọ́ mọ̀ pé àti ṣetán o pé mo ti ń fẹ́ máa bọ̀ nílé o. So wọn gbé kọ́ bàtà tó wọn á gbé kọ́ gan nǹkan tí mò ń sọ gan wọn tẹ́ ẹ gbọ́. Tó gbogbo àpẹtọ́ àpọ̀ báyìí ṣá wọn máa ń gbé kọ́ all the time. Wọ́n á jẹ́ kó yé mi sìn pé àwọn iṣẹ́ ló sínú àkáǹtì mi o àti ṣúà bó ṣe máa ń ṣe. Wọ́n ń gbé kọ́ tó bá pè wọ́n nítorí tó bá jẹ́ àgbé kọ́ báyìí ìgbẹ́ni nẹ́tò kò ní gbádùn. Ẹ ló kí ló ń sọ owó ṣáǹtì tí wọ́n ṣá. Kò mean anything ṣé ìwọ ò nídìí owó ni Ọlọ́run ti ṣe o ti parí studies ẹ̀ ń sìn o ti wà okay so kò sí problem fún ẹ owó tó bá dẹ̀ ń fún ẹ ìwọ máa fi ṣe fàájì dẹ́n tó bá fẹ́ kúrò níbẹ̀ ṣé wọ́n kọ́ ló máa fi páàkì àwọn nǹkan ẹ̀. At least náà ó yẹ kí wọ́n tẹ̀ máa gbé kọ́ mi ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan láti jọ́ yìí wọn ò gbé kọ́ mi rárá ti bá pè wọ́n. má ríro a ti dúpẹ́ oríire la ti ṣe yìí táwọn náà bá gbúrò pé oríire inú wọn máa dùn mẹ́. ọmọ bẹ́ẹ̀ jẹ́ kí n wá jókòó tọkọ ẹ̀. Ó ná pàtí ẹ dùn gan. Kò náwó tọkọ mi ṣé lówó tọkọ mi ní orí pé èmi gan kí ló ṣẹlẹ̀ èlò ló fẹ́ ná. Ṣé ẹni bínú báyìí mi lè rárá ìyá tẹ́ǹtì sí mo fẹ́ sáré travel. Bọ̀ ìwọ gbà tí Àdàmú bá dé kò ní kó wọ́ mọ àwọn mọ́tò yẹn torí flight mi ò ní pẹ́rẹ́ di driver dẹ̀ tí wọ́n ta tó fẹ́ gbé mi so kò jẹ́ ká sáré ṣe. ọ̀rẹ́ mi ṣe òkú tèmi náà fún mi náà ó bẹ̀rẹ̀ o kí wàá lè lè tẹ́ lágbára o bó wà rìn.
láìkí ọkọ ẹ̀gbọ́n ọ̀fẹ́ lágbára. Báwo máa ń ṣẹ̀dẹ̀ gbúrò Kọ́lá? Ọlọ́run gbúrò rẹ̀. Jẹ́ ká máa sọ̀rọ̀ tá à ń sọ lọ ìjà rẹ̀. Owó là ń sọ̀rọ̀ yóò mẹ́kọ́ ló pè. Wo ọmọ burúkú yẹn náà ní jàre, wo fi ilẹ̀ jàre. Ṣé bọ́ ọmọ ẹni kí ló tó gbé kọ̀? Jọ kí ni pírọ́blẹ́mù ẹ̀? Wà á dẹ̀ gbé. Ṣo fẹ́ dalé mi rú? Mi ò máa gbé o. Hello Kọ́lá, Kọ́lá wo? Kí ló ṣe? Hospital. Hospital bí báwo? Kí ló dé? Ọ̀rẹ́ mi, wọ́n sọ́dọ̀ hospital. Ṣé wọ́n láìkí gbogbo lẹ́yìn báyìí? Kí ni lẹ́ẹ̀kì kí ni? Bọ́lá. Sá? Ó gbìyànjú o. Ilé èso kéré dáadé jàre. Gbogbo nǹkan tẹ́ ṣe lórí mi. Flat wọn lélẹ̀. Then another flat. So flat yẹn 6 ni. Ṣé ẹ lọ sàn 6 ni? So èyí tó bá wù yín bẹ̀rẹ̀ máa ń máa fáwọn ìyókù rent fáwọn èèyàn. So bó ṣe jẹ́ nìyẹn dáadé. Ẹ jìyà lórí mi gan. Ṣé pé tí orí bá gbẹ́lẹ̀ yóò dire? Bẹ́ẹ̀ni. Owó onírú owó láta tí mo fi rán school. Àti mò ń dájọ́ ni. Àjọ ni ó dẹ̀ di dandan kẹ́ ẹ̀ kó owó náà lẹ́tí ń kó yìí. Olówó máa ṣe wọn. Ẹ̀yin gangan lọ́lọ́pẹ̀. Ẹ ti ẹ̀ dúpẹ́ torí pé àyè ọpẹ́ yọ. Ojú mẹ́rin ó dojú méjì síbẹ̀ ẹ tún tọ́ tẹ́ tún fi jèrè ẹ̀ lọ́jọ́ èní. Iṣẹ́ púpọ̀ lẹ ṣe. Ó ní màá tún wá dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Tí mi bá rẹ́dì láti tọ́ ní school, tóun ò rẹ́dì láti kàwé ńkọ́. Dádì ẹ̀ tí jẹ kankan ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni. Ṣé pé kékeré tún lélẹ́yìn? Kékeré lélẹ̀ dádì. Tẹ́ bá lè tèmi gan kọ́ fún dádì mi ńkọ́. Ẹ ní ṣubú, ẹ wà fẹ́mi gúngún àtàlàfíà lò. Ọlọ́run ṣeun o. Àdúrà tí mo wá ń gbà ni pé o ò ní ṣiṣẹ́ ṣe. Iṣẹ́ lóyà tó ń ṣe yìí, ẹjọ́ tí ó dọ̀ràn sí Ọlọ́run, n ò ní gbé yawájú ẹ̀. Kí ló dé ọ̀rẹ́? Kí ló dé Bọ́lá? Mo wish kí Kọ́lá wà pẹ̀lú wa lénìí kó wá wo gbogbo nǹkan tí mò ń ṣe fún dáàdì mi. Báwo ni ò bá ṣe rí? Ta ni jẹ́ Kọ́lá? Friend mi in school ni, boyfriend mi gidi tó yẹ pàjọ́ máa ń advice ara wa jọ máa ń dámọ̀ràn. Bẹ́ẹ̀ àwọn cuties kan ní nǹkan kan ìjọ pa wọ́n pọ̀ ní school. Àwádẹ́rọ̀ pa ti escape. Àfìgbà tán ni wọ́n padà lọ attack ẹ̀ in fact ẹ wo. Alright, tó tiẹ̀ ti wá da bẹ́ẹ̀. Ṣé báwo náà ló máa dájọ́ Kúnlé? It's true. Ló bá parí, òwò ló mọ nǹkan tó ṣe láàrin. Ẹ jẹ́ ká máa lọ. Daddy, mo fún yín ní respect gan. Mo fún yín ní respect gan. Èmi lélẹ̀ ń parọ́ fún pé òun ò tí ì bímọ. Ọkọ mi má bínú. No, it's not done anywhere. Èmi máa ń lọ gẹṣin báyìí èèyàn ni ẹnìkan kan lè kàn gẹṣin wá báyà mi lé just like that. No, it's not done anywhere. Mo pọ́n yín lé gan ni. Ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé bóyá kó kó ẹrù ẹ̀ báyìí kẹ́ wulẹ̀ dúró kẹ́ bá páàkì. Ó yẹ yín sà kẹ́ ọ̀rọ̀ máa lọ. Honorable kò tí ì tẹ̀lé bò ní. Ọkọ mi má bínú. Iṣẹ́ èṣù ni. Má bínú. Ìyá Bọ́lá, ṣé kò lè wúrọ̀ ẹ̀ fún mi? Ó gbé ọmọ ẹ̀ kalẹ̀ fún mi láti kékeré. Àmọ́ Ọlọ́run ti dá mi láre. Bó tiẹ̀ jẹ́ pé torí pé kò sówó ń gbà yẹn lójú ó gbé ọmọ ẹ̀ kalẹ̀. Ṣé bọ́lá ti bá mi dá láre? Ọmọ ló ti dolówó yìí. Tó o bá rí ilé tó kọ́ fún mi. Ọ mọ̀ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ọ̀rẹ́ mi mo dẹ̀ sọ fún ẹ tó. Mo sọ fún ẹ èsùkú àlọ́ tẹnu mọ́ ń sìn. Ẹbí mo sọ fún ẹ olóòfẹ́ rọ ọmọ ẹ̀kọ́ kan lọ́wájú ẹ olóòfẹ́ rí Kọ́lá ń jẹ́ Kọ́lá. Ṣé oráyè lóde báyìí? Mo sọ fún ẹ o. Bẹ́ẹ̀ kì í sì wá àṣẹjú èmi náà. Kì í ṣẹjọ́ mi. Bàbá Kọ́lá tó ṣaláìsí. Òun ló mú mi dọ́dọ̀ bàbá Bọ́lá. Nígbà bàbá Bọ́lá náà ò sì nítọ́jú mi dáadáa. Ìyún ló mú mi kú òun bẹ́ẹ̀. Gba mo sì pàdé ọ̀nàrẹ́bù lọ sọ fún mi pé òun ò lè fẹ́ tí ó bá ti bímọ. Ìyún ló mú mi dàbí ọgbẹ́ kémi náà parọ́. Ẹ dákun ẹ foríjì mi. Iṣẹ́ èṣù ní èṣù là ń parọ́ mọ́ tá a sì mọ̀ pé a lè rí èṣù lójú méjèèjì. Honorable ẹ̀yin ni mo kọ́kọ́ kí ẹ wo ṣubú báyìí ní ẹsẹ̀. Bàbá Bọ́lá kí a dúpẹ́. Ọ̀rọ̀ mi ti dá sọ́pẹ́. Ẹ wá gbọ́ o gbogbo tá à ń sọ yìí o ọpẹ́ ni ká dá o. Ṣé báwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta rè ẹ̀yin ọmọ yìí kí yín o ẹ kú oríire o
ẹ kú oríire o ogun tó ti lọ ní kò ní dé nílé ìyá Bọ́lá. Ibi tá à ń sọ̀rọ̀ lọ tó bá jẹ́ pé ọlọ́run ọba tí ọba dúró tì wá àwọn eléyìí méjèèjì tí wọ́n sọ̀rọ̀ wọn dọ́kọ̀ àti ìyàwó torí wọ́n bá ti wọ̀ nǹkan kí la fẹ́ máa sọ. àbí eléyìí tó ń lébú ẹ̀gbẹ́ ẹ̀ tó lọ tara wọn níbọn tó lọ ń fèsì tó jẹ́ pé ẹsẹ̀ ló ti bá tó bá ṣe pọ́pọ́lọ ló ti bá ọlọ́mọdé àsùnkún ọmọ gbogbo wa pátá ló sunkún ọmọ ṣùgbọ́n kélé ìkọ́ká olúkúlùkù lọ́gbọ́n olúkúlùkù òbí tó bá jẹ́ pé ipò àtọ́lá nílé ohun tí ń tán ní ipò àtọ́lá ọmọ ni ò ní tán o. lọ́bọ̀lọ́bọ̀ sọ́rí abájọ tó fẹ́ dá lára rèé tó fi wá gbé Kọ́lá wá bá mi níjọ́ kìnìún àná tí ì bá ṣe pé lọ́pẹ́ ọlọ́run pé lọ́pẹ́ àwọn èèyàn tán bá mi tọ́jú Kọ́lá mo sì mọ̀ pé bí wàá ṣe ṣe fún àwọn méjì tó kù àwa ń sọ náà ní ìsìn nítorí ipò ipò ìwọ ọ̀nàrẹ́bù lóòótọ́ ipò dára àwọn tó mọ ipò àtọ́lá lórí. Kúnlé nígbà tèmi àti ẹ̀ máa wá gbọ́ tá a ti ń ṣe mítìn nípa àwọn wá dread àjọmọ tèmi ní dread ọmọ ẹ sorry ọmọ ẹ ní dread ẹ má bínú kí n ṣe ọmọ wa kọ́ ọmọ ẹ ní dread. àwọn èèyàn mi ni màá bẹ̀ kàn ṣe sùúrù ẹ wo akọgi kì í ṣe. no kò sí problem mo respect yín gan mo dẹ̀ fún yín ní respect but uncle mo respect yín gan. ọkùnrin ni. torí pé ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe o ẹ try gan lọ ọ̀dẹ̀ ní fi yín sílẹ̀ kò ní fi ọmọ yín sílẹ̀ àwa ń sọ̀rọ̀ ilé ìwà lèmi mo bí o wo àtiwọ́ àti ọmọ àlè tó gbé wá sínú ilé mi ẹjọ́ ń lọ ni. ọ̀nàrẹ́bù mọ̀ síbẹ̀. àbẹ́ẹ̀rí nǹkan ni ó wá sọ̀rọ̀ ẹ̀ di ìyá mẹ́ta. yes ọmọ mẹ́ta rèé náà olóbi mẹ́ta. sọ̀rọ̀ ẹ̀ di ìyá mẹ́ta kalẹ̀. ẹjọ́ kí n jẹ́ pé mo yájú sí yín láti dìde o mi ìyájú sí yín láti dìde ẹjọ́ ẹ̀ṣin tí mo sọ ti irọ́ ẹ̀ máa ní sùúrù ẹjọ́ sá nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé kó má lọ ṣe mistake kó ẹrù tí ò yẹ kókó. Ali bàbá mi ní ìdílé mi lọ. olórí ẹbí. wàá kí ni mo tó fẹ́ ṣe ààrẹ kí ni mo tó fẹ́ ṣe àdá tó lọ lọ́wọ́ àṣà.